Ǹjẹ́ a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 níbi tá a ti múròyìn wá lájàbalẹ̀ lórí bí nǹkan bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ojú tẹ fún òwá ojú náà ò ní fọ́, etí tẹ fún gbọ́ wá etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba adániwáyé. Ìròyìn fún ti àsìkò yìí ọ̀nà ìlàṣẹ bẹ́ẹ̀ tá a tún mú wa orúkọ oníròyìn kò yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn náà ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ṣé rí níbi tí ìbúgbàmù àdó olóró tó wáyé ní ìpínlẹ̀ Zamfara kò sẹ́yìn ikọ̀ agbésùmọ̀mí Lakurawa, àwọn agbófinró ló sọ èyí di mímọ̀. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti gba àwọn ènìyàn tí kò dín ní mẹ́rìnléníogún táwọn ajínigbé jí gbé tí wọ́n ti fi ikú pa àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Kaduna. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Katsina ti tẹ oníjìbìtì kan èyí tó ti jingiri nínú kó máa pààrọ̀ káàdì ìgbowó ATM àwọn ẹni ẹlẹ́ni tó sì fi ń gbẹ́wò wọn jáde nínú àsùnwọ̀n wọn. Àwọn mọ̀lẹ́bí kan rèé tí wọ́n ti lu àjẹpá tádájọ́ sì ti sọ pé kí wọ́n lọ rèé yẹgi fún wọn lẹ́yìn ẹ̀wọ̀n ọdún 6 tí wọ́n bá tún ṣe ní ìpínlẹ̀ Katsina ní ìpínlẹ̀ Jigawa. Alága tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣìṣẹ́ ìpínlẹ̀ Edo jáde láyé lẹ́yìn èdè àìyedè tó wáyé láàrin òun àti ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Edo. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ṣẹ́rí ìbúgbàmù àdó olóró ti ìpínlẹ̀ Zamfara kò sẹ́yìn ikọ̀ agbésùmọ̀mí Lakurawa, àwọn agbófinró àwọn náà sọ èyí di mímọ̀. Gẹ́gẹ́ bí a ṣe múròyìn náà wá fún wa ní àná yìí nínú èyí tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti rí àdó olóró kalẹ̀ táwọn arìnrìn-àjò nínú ibi tá a ti rí ọkọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti gun orí àdó olóró náà tí ìbúgbàmù ọ̀hún tó sì ṣe bẹ́ẹ̀ tó ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ìpínlẹ̀ Zamfara. Tẹ́ ẹ bá gbàgbé àdó olóró ọ̀hún náà ni ó ṣẹ̀ṣẹ̀ di èyí tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń ṣe àmúlò rẹ̀ ní gbogbo ìpínlẹ̀ Zamfara ni, torí pé ó ti di ẹlẹ́ẹ̀kejì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí yóò dùn tó sì sọ di mímọ̀ pé àwọn agbésùmọ̀mí ọ̀hún wọ́n ṣẹ̀ṣẹ̀ tún jágbọ́n ọ̀nà àgbàlo àdó olóró ni ìgbà tí wọ́n ṣe ìwádìí. Ẹni tó wá jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Zamfara Muhammed Dalijan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lásìkò tí wọ́n ní ìtàkùrọ̀sọ lórí tẹlifíṣàn móhùnmáwòrán Channel ní òní, ibẹ̀ ló ti sọ di mímọ̀ wípé nínú ìwádìí tí àwọn ṣe nípa ìbúgbàmù àdó olóró èyí tó wáyé ní ìjọba ìbílẹ̀ Maru ní Dansadawu sí Gusau, ó ní kí kó sẹ́yìn àwọn agbésùmọ̀mí tuntun èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kóra wọn jọ tí wọ́n pè wọ́n ní Lakurawa. Ó ní àwọn agbésùmọ̀mí tí ń bẹ ní ìpínlẹ̀ Zamfara tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wọn kò ní òye, bẹ́ẹ̀ ni wọn ò ní ìmọ̀ lórí wọ́n ṣe lè ṣe àdó olóró ọ̀hún. Ó ní ṣùgbọ́n àwọn Lakurawa yìí àwọn ni àwọn ọmọ ogun lẹ̀ yìí ni wọ́n lé tefetefe ní ìpínlẹ̀ Sokoto àti Kebbi, tó sì jẹ́ wípé lásìkò tí wọ́n júbà ìwòrò tán fẹ́ lọ rèé tẹ̀dó sí ìpínlẹ̀ míì nínú igbó tí wọ́n pè ní Birnin Gwari, ó ní wọ́n dúró ní ìpínlẹ̀ Zamfara nínú èyí tí wọ́n ti rí àdó olóró ọ̀hún tí àwọn ènìyàn àti awakọ̀ tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tán fi lùgbàdì rẹ̀. Ó ní báyìí àwọn agbésùmọ̀mí tó ti wà ní ilẹ̀ Zamfara tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ò ní òye rẹ̀ o, bẹ́ẹ̀ ni wọn ò sì nímọ̀ rẹ̀, ṣùgbọ́n àwọn Lakurawa àwọn náà wà ní ìdí ìbúgbàmù ọ̀hún táwọn sì ti bẹ̀rẹ̀ wádìí àwọn lórí bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ tí wọ́n lé wọn kúrò ní gbogbo agbègbè ọ̀hún káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti gba àwọn ènìyàn tí kò dín ní mẹ́rìnléníogún táwọn ajínigbé jí gbé, wọ́n ti gbà wọ́n sílẹ̀ báyìí tí wọ́n sì tún ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Kaduna. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n pè wọ́n ní Operation Safe Haven, ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ gba ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn ènìyàn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ọ̀hún ní ìjọba ìbílẹ̀ Kàwúrù. Ó ní wọ́n ti sọ di mímọ̀ wípé wọ́n tú ènìyàn tí kò dín ní mẹ́rìnléníogún kalẹ̀ lọ́kùnrin àti lóbìnrin táwọn ajínigbé ọ̀hún tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti jí gbé tí wọ́n sì tún ṣekú pa àwọn ajínigbé lásìkò ìkọlù. Gẹ́gẹ́ bí àwọn olùgbé ìjọba Kàwúrù ni wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní nǹkan bí dédé agogo 6 mọ́júmọ́ àná yìí ó ní ìkọlù náà
ó ní ó wáyé nígbà tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tán gba ìpè pé àwọn agbésùmọ̀mí wọ́n ti fi inú gbóná ṣe ibùba wọn tán sì ti ń ṣọṣẹ́ ní gbogbo ìgbà. Báyìí ni wọ́n sì pa kìtìmọ́lẹ̀ tí wọ́n sì lọ ṣe ìkọlù sí àwọn abúlé nínú ìta àti rí Ruwansaye, Randa, Rafingora, Libere Gari àti Libere Makaranta tí wọ́n ti ṣe ìkọlù sí àwọn agbègbè yìí. Ibẹ̀ náà sì ti tú àwọn ènìyàn náà sílẹ̀ nígbà tí àwọn agbésùmọ̀mí tán rí pé ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí dùn àwọn lára dáadáa náà bá ṣe bẹ́ẹ̀ tán bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ wọ́n sì júbà ìhòòrò tó ń ti ọta ìbọn lára wọn. èyí ló wá fà á tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí gan fi ní àǹfààní láti lè wọ ibùba wọn náà nínú ìtàn ti ba ilé ìtọ́jú aládàáni èyí tí wọ́n ṣe síbẹ̀ fúnra lára wọn nínú ìtàn fi ń tọ́jú àwọn tí wọ́n bá ti farapa tán bà á jẹ́ tán sì ba gbogbo ohun ní wọn jẹ́ látàrí kí wọ́n má bàa padà wá síbi ààyè náà. Lẹ́yìn tí wọ́n júbà ìhòòrò ni wọ́n bá tú àwọn ènìyàn tí wọ́n jí gbé náà tú wọn sílẹ̀ padà sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Katsina ti tẹ oníjìbìtì kan èyí tó ti jingiri nínú pípààrọ̀ káàdì ìgbowó tá a mọ̀ sí ATM mọ́ àwọn ènìyàn lọ́wọ́ tó sì fi gba owó wọn. Arákùnrin tí wọ́n pè ní Bishiri Abdullahi ẹni ọdún 47 òun ni ọwọ́ ti bà ní ìpínlẹ̀ Katsina báyìí gẹ́gẹ́ bí àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Abubakar Aliyu èyí tó ṣe ó sọ di mímọ̀ wípé ọlọ́pàá kan tó wà ní agbọnú ilé ìfowópamọ́ tá a mọ̀ sí ti First Bank ní agbègbè tó pè ní Tundun Kastira ó ní ó fi páńpẹ́ òfin mú ọ̀daràn Abdullahi yìí èyí tí wọ́n pe orúkọ ọlọ́pàá ọ̀hún ní Aliyu Mohammed ó ní bí Abdullahi bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ nídìí ẹ̀rọ ìgbowó ọ̀hún tá a mọ̀ sí ATM machine ó ní ó mú ìfura dání tí wọ́n sì fi bí léèrè pé bóun ní tiẹ̀ ṣe jẹ́ kí ló ń wá kí ni ó sọnù nígbà tí ti ń ká lòlò ó ní wọ́n ti fura mọ̀ pé afurasí ọ̀daràn olèlé yìí yóò jẹ́ nígbà tí wọ́n yóò tú ara rẹ̀ wò kò dín ní ATM tá a fi ń gbowó 18 tí ń bẹ ní ara rẹ̀ tó sì jẹ́ wípé orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ oníbẹ̀ lára àwọn káàdì ìgbowó náà. Nígbà tán fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé ẹ wò ó iṣẹ́ tèmi yàn láàyò lórílẹ̀‐èdè Nàìjíríà rèé o tí mo sì fi ń jẹun tí mo fi bọ́ ara mi àti àwọn mọ̀lẹ́bí mi ìjẹ́bọ̀ ló ti ń ṣe ó ní bí òun bá ti ń lọ tó ń bọ̀ nídìí ATM láti ṣe bẹ́ẹ̀ pé òun fẹ́ gbowó ibẹ̀ ló ti máa lọ ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ pé ṣe nílò ìrànlọ́wọ́ ni tóun bá ti wá rí àwọn tó jẹ́ wípé wọn kò mọ bí wọn yóò ṣe lo ẹ̀rọ ATM náà níṣe ni òun ó bá wọn lò ó ìgbà tóun bá sì máa dá káàdì wọn padà òun ó ti pààrọ̀ rẹ̀ fún wọn tóun fi padà lọ rí gba owó nínú àsùnwọ̀n wọn. Ìgbà tán bí léèrè pé ǹdà èló ló ti rí látìgbà tí o ti ń ṣe iṣẹ́ burúkú yìí ó ṣe ní àlàyé pé òun máa ń rí owó tó tó 2.7 million tó ti fi gbà rí nínú àsùnwọ̀n oríṣiríṣi àwọn ènìyàn. ǹdà ọjọ́ kan ọjọ́ gbogbo báyìí ní tolè ọjọ́ kan náà sì ni tí olóhun ó ní ọ̀rọ̀ rẹ̀ o wọ́n ti fi páńpẹ́ òfin mú báyìí tó sì náwọn yóò kọjú rẹ̀ sí ilé ẹjọ́ láìpẹ́. Àwọn mọ̀lẹ́bí kan rèé tí wọ́n lu àjẹpa bẹ́ẹ̀ náà ni adájọ́ bá ṣe bẹ́ẹ̀ yẹgi fún wọn ó sì tún ní kí wọ́n lo ẹ̀wọ̀n ọdún 6 ṣáájú ìyẹgi fún ọ̀hún ní ìpínlẹ̀ Jigawa. Àwọn mọ̀lẹ́bí ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n pe orúkọ wọn ní Hasan Isa ẹni ọdún 35 tó ṣe bẹ́ẹ̀ tó lu arábìnrin tí wọ́n pè ní Salamatu Musa tán lù pa ní ìlúkulù lórí ẹ̀sùn pé wọ́n fi ohun àjẹ́ kan wọn ló pa ọmọ àwọn. Ìṣẹ̀lẹ̀ náà ni ó wáyé ní ọdún 2019 ní ìjọba ìbílẹ̀ Malam Maduri ní ìpínlẹ̀ Jigawa ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ ọ̀hún Ado Yusufu tó ṣe ìdájọ́ náà ló ní ẹ̀sùn tó fi kan ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin yìí tẹ́ jẹ́ mọ̀lẹ́bí kan náà ó ní wípé ẹ dáwọ́pọ̀ ẹ sì fi lu àjẹ́ pa ó ní ṣé ẹ̀yin ẹ mọ̀ àjẹ́bẹ́ bá rí àbí ẹ lè tọ́ka sí àjẹ́. Ìgbà tí Hasan Isa yóò máa sọ̀rọ̀ ó ní ìṣesí arábìnrin Salamatu Musa táwọn lù pa yìí onímù ìfura dání tí ikú ọmọ àwọn tó fi wáyé èyí ló sì fà á táwọn fi gbìmọ̀ràn tán sì gbìmọ̀ pọ̀ láti lu òun náà pa kó lè rè bá ọmọ òun èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tó dá ẹ̀mí rẹ̀ ní ègbodò lẹ́yìn Hasan Isa tó jẹ́ olórí ọ̀daràn náà. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó kù náà ni Adama Yahya ẹni ọdún 42
Abdullahi Yahya ẹni ọdún márùndínlógójì, Mariam Daso ẹni ọdún méjìdínlọ́gbọ̀n ó ní àwọn ènìyàn yìí tí adájọ́ náà sì sọ pé pẹ̀lú ẹ̀rí máa jẹ́ mi ìṣó lórí ọ̀rọ̀ yìí àtẹ̀yìn náà fi ara yín sọ wípé òun ló pa ọmọ yín tẹ́ẹ̀sì rí ọ̀bẹ tẹ́ẹ̀rí àdá ẹ̀sì rí kí ó fún ọmọ yín lọ́rùn pamọ́lẹ̀ tẹ́ẹ̀sì fi ẹ̀sùn kan pé òun ló pọ̀ ọmọ yín tẹ́yìn náà fi ṣe bẹ́ẹ̀ tẹ́ẹ̀ fi lù ní àlùpà. Fún ìdí èyí ìdájọ́ mi rèé lórí ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó ń bẹ ní iwájú yín tá a fi kàn yìí. Àkọ́kọ́, ẹ gbìmọ̀ràn láti ṣe iṣẹ́ burúkú iṣẹ́ láabi tó lòdì sí òfin. Ẹlẹ́ẹ̀kejì, ẹ tún lùyàn pa ẹyọ. Ìdájọ́ mi wá rèé, ẹ kọ́kọ́ lọ rèé sẹ́wọ̀n fún odidi ọdún 6 gbáko náà. Lẹ́yìn ìgbà náà wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n yẹgi fún yín. Ìdájọ́ mi rèé. Court arise. Alága tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣìṣẹ́ ìpínlẹ̀ Ẹdó jáde láyé lẹ́yìn èdè àìyedè tó wáyé láàrin òun àti ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Ẹdó. Alága tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣìṣẹ́ tí orúkọ rẹ̀ jẹ́ Comrade Kaduna Ebo Igbodin ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí o lẹ́yìn tí òun àti ọlọ́pàá kan tí wọ́n jọ ní èdè àìyedè ní olúlu ìpínlẹ̀ Ẹdó tí ń ṣe Benin ní ọjọ́ Ajé Monday ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní òpópónà Saponda sí láàrin Goreti àti Welfare Junction ní nǹkan bíi dédé agogo 9 òwúrọ̀ ó ní wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí alága fìdíhẹ́ fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ìpínlẹ̀ Ẹdó Comrade Joman Bernard bó ṣe ṣe ní àlàyé ó ní lóòótọ́ àti lódodo a kò lè sọ pé àwọn agbófinró ọ̀hún ó ní wọ́n pa alága tẹ́lẹ̀ rí òun ó ní ṣùgbọ́n èdè àìyedè tó wáyé láàrin wọn nínú ètí wọ́n ti jọ ń ṣe ìfanfà lẹ́yìn tí wọ́n ṣe ìfanfà yìí lẹ́yìn ìṣẹ́jú kan péré òun náà ni alága náà ló ṣe bẹ́ẹ̀ tó wó lulẹ̀ táwọn agbófinró náà tán sì júbà ìwòrò ní kàkà tó yẹ kí wọ́n gbìyànjú láti dáwọ́pọ̀ gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú ìpàjáwìrì ó ní wọn ò ṣe bẹ́ẹ̀ níṣe náà fi arákùnrin ọ̀hún sílẹ̀ táwọn sì bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n sá lọ. Akitiyan láti tètè dóòlà ẹ̀mí arákùnrin tó jẹ́ alága tẹ́lẹ̀ rí ọ̀hún ó ní ó já sí pàbó tó sì ní lẹ́yìn tí wọ́n ń gbé lọ sí lásìkò tán gbé lọ sí ilé ìwòsàn olóṣè bẹ́ẹ̀ tó dágbére fáyé tó kí ilé ayé yìí wípé ó dìgbò ṣe ó wà ní ìgbésẹ̀ tí wọ́n gbé ìyà àtìwà tán wù ó ní kò bá òfin mu torí pé ìwà ẹni tí kò mọṣẹ́ ni pẹ̀lú bí àwọn agbófinró ṣe jẹ́ ẹni tí ó jẹ́ aláàánú àti ọ̀rẹ́ mẹ̀kúnnù ó ní ká tiẹ̀ wá sọ wípé àwọn ganan mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí ṣó yẹ kí wọ́n fi alága tẹ́lẹ̀ náà rí sí ilẹ̀ kí ikú fi ṣe bẹ́ẹ̀ tó fi pa ojú rẹ̀ dé. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó Moses Yamu ó ní ọ̀rọ̀ náà ti dé tí gbọ́ àwọn o táwọn sì ti ń ṣe ìwádìí lórí bí ìṣẹ̀lẹ̀ náà bí ó ṣe jẹ́ gan-an ó ní ṣùgbọ́n ní tó bá àwọn lọ́kàn jẹ́ ni pé àwọn agbófinró ọ̀hún wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ pé lẹ́nu iṣẹ́ tí wọ́n wà ọ̀hún níṣẹ́ ló yẹ kí wọ́n dóòlà ẹ̀mí alága tẹ́lẹ̀ rí ọ̀hún ó ní kí ló tiẹ̀ wá lè fa èdè àìyedè tó lè mú kí wọ́n pa alága náà tì ó ní láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn agbófinró àjọṣepọ̀ èyí tó dánmọ́rán ń bẹ láàrin àwọn méjèèjì lẹ́yìn tó ní òun korojú sí ìgbésẹ̀ tí wọ́n gbé yìí àmọ́ ìwádìí ń lọ lọ́wọ́ láti ṣe àwárí àwọn ènìyàn náà tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ ọ̀hún. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ká tó máa lọ ẹjẹ́ amẹ́nubà kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Ṣe rí ìbúgbàmù àdó olóró ti ìpínlẹ̀ Zamfara kò sẹ́yìn ikọ̀ agbésùmọ̀mí Lakurawa àwọn agbófinró la sọ di mímọ̀ pé wọ́n sọ èyí jáde. Àní àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti gba àwọn ènìyàn tí kò dín ní 24 táwọn ajínigbé jí gbé sílẹ̀ tí wọ́n sì ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Kaduna. Ọwọ́ àwọn agbófinró bá ìpínlẹ̀ Katsina bá oníjìbìtì kan tó ti jingiri nínú pípààrọ̀ káàdì owó ìgbowó tó fi ń lu àwọn ènìyàn ní jìbìtì ní ìpínlẹ̀ Katsina. Àmọ́ afọ́n pé àwọn mọ̀lẹ́bí kan ni wọ́n rí ikú báyìí tí wọ́n ní kán lọ rèé yẹgi fún lẹ́yìn tán bá ṣe ẹ̀wọ̀n ọdún 6 tán lórí ẹ̀sùn pé wọ́n lu èèyàn kan pa ẹni tí wọ́n pè ní àjẹ́. Alága tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ẹdó la sọ di mọ̀ pé ó jáde láyé lẹ́yìn èdè àìyedè tó wáyé láàrin òun àti àwọn ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Ẹdó náà. Ǹjẹ́ títí di ìgbà tá a tún padà máa fún ní ìròyìn míì mọ́ kí wa pé a kú àtàárọ̀ Elédùmarè yóò sì máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ojú tẹ fún ọwà ojú náà ní fọ́ àti nígboro
aburú sẹ́ni kọ̀ọ̀kan wa. Orúkọ mi ò ní yípadà o, àyànfẹ́ Elédùmarè yín náà ni wọ́n kí wa pé àtúnkù àtàárọ̀.